fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Èjìlá TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. A kú ewu oṣù tuntun, oṣù yìí oṣù ayọ̀ ni, oṣù ìdùnnú, oṣù tó yàtọ̀ nínú gbogbo oṣù tí ń bẹ nínú ọdún. Òun náà ni oṣù kejì, oṣù February. Ẹ rí wípé nínú ọjọ́ rẹ̀ ó yàtọ̀, nínú ìṣẹ́jú, nínú wákàtí rẹ̀ tí ó dín oṣù ó ní òun náà yàtọ̀. Ó túmọ̀ sí wípé eré ayọ̀ tó yàtọ̀ tó tún jẹ́ ti ìdùnnú lélẹ́dùmarè yóò fún wa láṣẹ lẹ́dùmarè nínú oṣù yìí. Lágbára Ọlọ́run ọba òkè, a ò sọkún wọnú oṣù yìí, a ní sọkún jáde ń bẹ̀ o. Èyí la fi ń kíra wa wípé ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́. Bákan náà ó jẹ́ ọjọ́ tó yàtọ̀, tó jẹ́ ọjọ́ àkọ́kọ́, ìyẹn ọjọ́bọ̀ Thursday àkọ́kọ́ nínú oṣù kejì ọdún 2024. Ọdún yẹn náà ti ń lọ ní odindi oṣù kan ló ti kúrò nínú rẹ̀ yìí, àti ó ti mú oṣù míì, bóṣù míì bá kúrò nínú rẹ̀ ó tún máa wá kù oṣù mẹ́wàá. Ṣẹ̀wárí nínú oṣù yìí àìmọye àwọn nǹkan náà ló ṣolójọ sínú rẹ̀. Nínú oṣù yìí náà láàfìfẹ́ wọ̀n síra wa. Nínú oṣù yìí la máa bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn kìrìsìtẹ́nì, ìyẹn tá à ń pè ní lẹ́ǹtì. Ohun gbogbo tí oṣù yìí mú wá fún wa ní dáadáa, òun náà lélẹ́dùmarè yóò jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́. Gbogbo ibi tí ń bẹ nínú rẹ̀ yóò fò wá rù láṣẹ lẹ́dùmarè. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì BGI TV pẹ̀lú olólùfẹ́ yín Olúṣọlá olómi ọgbọ́n lèmi ń jẹ́. Oyè nẹ́kọ̀ọ́ ló kọ bàbá tó bí lọ́mọ ọmọ aráàkẹ́ ni mímọ̀ tó méjì ọmọ ronú sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn. Ẹ wá nǹkan fìdílé láàárọ̀ níyì ká tún jọ fún yín láwọn òròyìn tó ti jáde lákọ̀tún láàárọ̀ níyì. Ẹ jáde ọjà ìgbádùn ẹ̀ lórí ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀. Ẹ kú ojúmọ́, àsìkò oṣù tuntun. Nínú oṣù yìí gbogbo ohun tá a bá dáwọ́lé lá máa yọrí sí rere. Nílò ohun gbèsònù bí òṣèlú ọmọ nínú ọdún tuntun tá a wà yìí. Gbogbo lọ́wọ́ yọjú orí lọ, a máa yọjú àwọn ọ̀tá wa lọ nínú ọdún, nínú oṣù tuntun tí a ṣẹ̀ wà yìí. Òkè òkè lẹ́múrú sí òkè òkè ní ààyè wa nínú oṣù tuntun láṣọba mi aláwòrábí. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ òdùnbé àjùrẹ́bí alihamdulilayi rọ́bì alamin. Ògo ni fọ́nà lókè ọ̀run tó tún mú a rí oṣù tuntun láyọ̀ àti àlàáfíà. Àfi ara pa wọnú oṣù tuntun yìí. Ẹ̀rí pọ̀rọ̀ wa tó pẹ́ ó ṣe bẹ́ẹ̀ ojú ọ̀pẹ lọ. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ọdún ní mímì kì í ṣe àìmọ̀fólókò. Torí ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́. Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Àti dé sórí ètò Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa láàárọ̀ yìí láti máa fún yín láwọn ìròyìn lọ́lọ́kọ̀ọ́dùkan gẹ́gẹ́ bí wọ́n ti bá wa sóde láàárọ̀ yìí, nítorí mọ́ ti ìròyìn eré ìdárayá. Ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wọ́wọ́ lọ́lọ́kọ̀ọ́jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹgbẹ́ kìíní wá àwa lókàn, ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí. Owó ìdákanmú lásán ni owó tí ò ṣe ní lẹ́gùn ẹ̀yìn ni. Ẹ wá tọ́ wa wò kẹsì rí pé dídùn lọ́sàn-án sọ fún yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ òun ní kẹ́yìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀ láti gbà sí ọ̀dọ̀ wa fún ti ìpolówó ọjà. Bákan náà nípa ti ìpalẹ̀mọ́ ọdún oṣù tuntun tá a wọ̀ yìí àti ọdún mùsùlùmí ó ti wọlé dé tán o. Ọ̀nà wo lẹ fẹ́ fi gbà bá wa ṣe àwọn onígbọ̀wọ́ lọ́lọ́kọ̀ọ́jọ̀
òjọ̀kan ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa gbogbo ìlànà àti ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé wọn fi tó yín létí ó yá ẹ ti mọ bá a ti máa ń ṣe lórí ètò yìí ẹ ti mọ̀ wípé lágbo ìròyìn eré ìdárayá láti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní yànnàná àwọn kókó rẹ̀ fún yín ká tó wọnú àwọn ìròyìn lọ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé láàárọ̀ yìí nípalẹ̀mọ́ fún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí ó máa wáyé lọ́la láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Angola báwo ló ṣe máa lọ ìròyìn ayọ̀ kan ó tuntun dé sí etí ìgbọ́ àwọn orílẹ̀-èdè Nàìjíríà o nípa ti ikọ̀ Super Eagles níbo ni ìròyìn ayọ̀ náà gbà wọlé ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí Ahmed Musa àti Samuel Osayi ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn kò ní kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀la kí ló ṣe wọ́n gangan kí ló mú wọn sọ ìròyìn di mímọ̀ fún wa lásìkò yìí ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ rántí Rubilas ẹ rántí ẹni tí ń ṣe ààrẹ àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Spain ní kò pẹ́ ní ọdún tó kọjá náà ni ló ṣe àṣemáṣe kan níbi tó ti lọ fi ẹnu kò agbábọ́ọ̀lù kan lẹ́nu eléyìí ló ṣe bẹ́ẹ̀ ló tàn káàkiri ṣùgbọ́n ní báyìí wọ́n ti wá sọ di mímọ̀ wípé àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè àgbáyé wọ́n mà tuntun gbé ìgbésẹ̀ kan lórí ìjìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kọ́ lọ́rùn ìgbésẹ̀ wo ló gbé ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ìròyìn eléyìí ó dàbí awuyewuye ni wọ́n ní Azizat Oshoala ni ó ti ń gbáradì láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà kí ló ṣẹlẹ̀ gangan kí ni ikọ̀ Barcelona kí ni wọ́n wò tí wọ́n fẹ́ fi yọ̀ǹda agbábọ́ọ̀lù yìí gbogbo ẹ̀ máa yànnàná fún yín láàárọ̀ yìí bákan náà ẹ mọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea àti Liverpool wọ́n wáyé lánàá ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wọ́n fi ìyà panu fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea kí ni Pochettino wá sọ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí Ronaldo àti Messi àwọn èèyàn ti ń fojú sọ́nà pé àwọn méjèèjì àwọn fẹ́ rí wọn lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ni ni o kò ní dọ̀la ṣé àwọn méjèèjì nítòótọ́ ṣé wọ́n máa kojú ara wọn lénìí níbi ìdíje Riyadh Cup tó ń lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀ máa yànnàná fún yín ní orílẹ̀-èdè Spain lánàá Barcelona wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò kan sí òdo báwo ni wọ́n ṣe rí ọwọ́ mú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Osasuna gbogbo ẹ̀ àtàwọn ìròyìn mìíràn láti kó dé bíbá láti máa yànnàná fún yín láàárọ̀ yìí ẹ jẹ́ ká pàdé lórí pápá BGI TV nígbà tí màmá túṣu désàlẹ̀ kòkò ẹ kú ìkàlẹ̀. ẹ jẹ́ ká fún yín láwọn kókó eléyìí tó dàbí ògèrè lórí epo kó tó di wípé awọ kúlẹ̀kúlẹ̀ àwọn ìròyìn tá a ti kó wá láàárọ̀ òní yìí òní ọjọ́ àkọ́kọ́ síbẹ̀síbẹ̀ àwọn ìròyìn míì máa ń wà tí wọ́n ń ṣe ní kàyéfì tàbí tí máa ń bani lọ́kàn jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ wò ó níṣẹ́ là ń jèkúrú kó tán láwo àwọn kan sì rèé tí wọ́n sì ń gbọ́wọ́ ẹ̀ sílẹ̀ sí láàrin ọ̀sẹ̀ yẹn lásán níbi tí àwọn ajínigbé tí wọ́n ti ṣọṣẹ́ èyí tí ìròyìn gbé o tá ò tí mọ ìtí ìròyìn ò gbé ó nágbára pọ̀ ẹ̀tú wá gbọ́ ní kò pẹ́ yìí ní gbòǹgbò mú àwọn tí ń ṣèjọba lórílẹ̀‐èdè yìí nílùú Àbújá ọmọ tún sọ wípé àwọn agbébọn àwọn alọkọlọhun kígbe ajínigbé wọ́n mà tún jẹ́ àwọn ọmọ ìyá méjì míì lánàá òde òní yìí nílùú Àbújá gangan báyìí ibẹ̀ náà ló ti ṣẹlẹ̀ o kí ló tún dé èló ló ń béèrè fún ìdásílẹ̀ àti ìtúsílẹ̀ àwọn ọmọbìnrin méjì yìí ó di inú ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní yìí níbi tá a ti rí nínú ìwé ìròyìn Vanguard yẹn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn agbésùnmọ̀mí àwọn ajínigbé àwọn gómìnà lápá àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ti sọ wípé àwọn ò ní sọ wípé àwọn yóò bá àwọn agbésùnmọ̀mí dúnàádúrà o àwọn ò bá wọn dúnàádúrà òun làwọn gómìnà wọ̀nyí ni wọ́n ń sọ káàkiri báyìí wípé àwọn ṣetán láti gbéná kárí pẹ̀lú wọn ni o nínú ìwé ìròyìn Punch láàárọ̀ níyì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tún ti sọ fún àwọn àjọ EFCC ẹ padà ẹ lọ máa ta fàdún àwọn ọmọ yahoo ìyẹn àwọn tó jẹ́ wípé gbájú ẹ̀ làwọn yàn láàyò lórí ẹ̀rọ ayélujára ẹ̀ tún lọ máa kó wọn o ìwé ìròyìn Punch láti rí yẹn kà láàárọ̀ níyì ṣé ò gbàgbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Ekiti kò mà sí àrídájú o
wípé ó ṣeé ṣe kó gbà wọ́n ọmọ yìí lẹ̀ níwé ìròyìn yìí sọ ò nígbà tí wọ́n béèrè 100 million naira àwọn ará àdúgbò wọ́n ti dá 450,000 èlò ó ṣe kò tí gbọ̀n kò pé 1 million naira ó náà wá ní ìròyìn gbé jáde wípé kò mà sí àrídájú o wípé ó ṣeé ṣe kí àwọn ọmọ yìí kí wọ́n kúrò lákàtà àwọn tó jẹ́ ajínigbé wọ̀nyí o nínú ìwé ìròyìn Vanguard náà bákan náà látàrí ìwà burúkú táwọn ẹlòmíín ń hù ó mà ti gbẹ̀mí lẹ́nu àwọn ọgbọ̀n èèyàn kan o níbi tí iná ti ṣẹ́yọ ní ìpínlẹ̀ Imo nínú igbó kìjikìji kan nínú ọkọ̀ eléyìí tí ń kó epo ìyún epo pẹtiró àṣẹ wípé o àwọn epo tí wọ́n ń jí wà òun náà ni ó dínú ìwé ìròyìn Vanguard tí yóò sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ níyì àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó wọ́n ti rọ́wọ́ tó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan o kódà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí tó jẹ́ ọ̀dọ́ langbalangba wọ́n sì ń rí àwọn ìbọn léwọ́ wọ́n ń rí gbà lọ́wọ́ wọn ibi tó ti rí wọn á wá máa ṣàlàyé nínú ìròyìn láàárọ̀ níyì o nínú ọ̀rọ̀ yẹn náà àwọn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Taraba àwọn náà máa rọ́wọ́ tó àwọn ajínigbé kọ̀ọ̀kan o tí wọ́n sì rí owó tó tó mílíọ̀nù 8 gbà ní ọwọ́ wọn ìyẹn ní káàsì ní o níbi táwọn èèyàn kan ń pariwo kò sówó tí mílíọ̀nù 8 náírà tó sì wà lọ́wọ́ ajínigbé òdìnú ìwé ìròyìn láàárọ̀ níyì ẹ̀já gbóṣùbà káre fún àwọn ọmọ ogun orí omi lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí o níbi tí wọ́n ti kófìrí ibi tí wọ́n ti ń ṣe ibùdó òfọpẹ́lẹ̀ tí ò bá òfin mu ní ìlú Bayelsa lọ́hùn-ún o tí wọ́n sì bà ibùdó òfọpẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí wọ́n bà á jẹ́ kúlẹ̀kúlẹ̀ báyìí àwọn ọ̀rọ̀ ìta máa náfààní láti tẹnubọ̀ tẹ iná náfààní láti tètè bọ̀ láàárọ̀ òní òun náà nìyẹn ẹ̀já dókè lọ́hùn ká lọ sórí pápá ká lọ gbọ́rọ̀ yìí nípa ti eré ìdárayá ńgbà bá padà dé ẹ mà wá jẹ ìgbádùn àti ìkúnkúnnú ìròyìn tàwọn aláàárọ̀ òní. sí abala tá a pè ní látòrí pápá BGI TV níbi láti máa fún yín láwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kò bẹ̀rẹ̀ láàárọ̀ yìí kẹtì yìí máa bá dé sí ìròyìn eré ìdárayá tí wọ́n ti bá wa wá sórí ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ yìí ẹ wò ó ẹ jẹ́ ká máa ṣeré ìdárayá o kára wa lè máa jí pépé lóòrèkóòrè torí eré ìdárayá àwọn onímọ̀ ìlera gan wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé tá a bá ń ṣeré ìdárayá àwọn àyípadà rere kan á máa dé bá àgọ́ ara wa nínú ọdún tuntun nínú oṣù tuntun tí a wà yìí ẹ gbìyànjú kẹ́ ẹ máa ṣeré ìdárayá o ìlera lọ̀rọ̀ mo wí tèmi mo dákẹ́ o ó yá ẹ jẹ́ ká lọ síbi tí a ti fẹ́ máa mú àwọn ìròyìn wá sí etí ìgbọ̀nyín láàárọ̀ yìí òdùn ní mímì kì í ṣe àmọ̀fólókò àfitẹ̀mí ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo ìpín mọ̀ mí sí ní ìpalẹ̀mọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò máa wáyé lọ́la láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Angola Black Antelope ni wọ́n pè wọ́n ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ ìyẹn quarter final tí a máa kojú ara wa lọ́la wọ́n ti sọ di mímọ̀ pé Nwabili tá a ṣe ń ṣiyèméjì lórí rẹ̀ lánàá wípé ṣó máa kópa níbẹ̀ àbí kò ní kópa níbẹ̀ ẹ má gbàgbé pé mo sọ fún yín pé wọ́n sì máa ṣe àyẹ̀wò kan fún aṣọ́lé wa yìí láti sọ bóyá ó máa láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀la wọ́n ṣe àyẹ̀wò náà ó sì ṣe bẹ́ẹ̀ ó ṣe àṣeyọrí níbi àyẹ̀wò yẹn èyí ni wọ́n fi wá sọ di mímọ̀ fún wa pé tó bá di ọ̀la ẹ máa rí aṣọ́lé wa ìyẹn Stanley Nwabili lórí pápá
fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles nígbà tí a bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Angola. Ẹ má gbàgbé wípé ibi tá a ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon ni ó ti ní ìfarapa. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa sọ di mímọ̀ pé ǹjẹ́ Stanley Nwabili máa láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀la báyìí, ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí ìròyìn ayọ̀ ló jẹ́ fún wa wípé Stanley Nwabili yóò máa kópa lọ́la níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Angola. Ẹ má gbàgbé pé àwọn gangan ni aṣọ́lé tí kò tí jẹ góòlù jù níbi ìdíje tó ń lọ lọ́wọ́ yìí, ìyẹn ìdíje AFCON lórílẹ̀-èdè AFCON. Ẹ jẹ́ ká wò ó bí gbogbo ẹ̀ṣin máa wá lọ sí lórílẹ̀-èdè Ivory Coast níbi tí ìdíje AFCON ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́ nípa ti ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles náà ni ó. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé Ahmed Musa ẹni tí ó jẹ́ balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles àti agbábọ́ọ̀lù owó ẹ̀yìn yẹn Bright Osai ni ìròyìn ti sọ di mímọ̀ báyìí wípé lọ́la ẹ kò ní rí àwọn méjèèjì lórí pápá o fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles. Torí kíni? Kò ní torí nǹkan méjì, wọ́n ní torí ìfarapa tí àwọn méjèèjì ní níbi tí wọ́n ti ń ṣe ìgbáradì ní àná ni wọ́n ti fi ara kó nípa ti ìfarapa tí wọ́n ní. Eléyìí ló jẹ́ kí wọ́n sọ di mímọ̀ pé àwọn méjèèjì wọn kò ní láǹfààní láti wà lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ní ọ̀la tí a bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù Angola. Ẹ má gbàgbé pé Samuel Osayi ló ti fi ara hàn nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles, ṣùgbọ́n Ahmed Musa tiẹ̀ kò tẹ̀tí láǹfààní láti bá àwọn akẹgbẹ́ rẹ̀ kópa lórí pápá níbi ìdíje AFCON. Ọlọ́run ní jẹ́ ká sùn wọ́n wáyé o. Òun ni ọ̀rọ̀ Ahmed Musa báyìí kọ́nà ṣàánú ẹni kó náà fẹsẹ̀ kan bọ̀ kí ìdíje náà kó tó ṣe bẹ́ẹ̀ kó tó káàdì nílẹ̀. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Spain ibi tá a fẹ́ gbà wọlé yìí. Bẹ́ẹ̀ bá rántí ẹ jẹ́ kí n rán yín létí dáadáa wípé ìṣẹ̀lẹ̀ kan wáyé lọ́jọ́ tí orílẹ̀-èdè Spain ìyẹn àwọn agbábọ́ọ̀lù obìnrin wọn tí wọ́n gba ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin èyí tí ó wáyé ní orílẹ̀-èdè Australia àti New Zealand. Níbẹ̀ ni ẹni tí ń ṣe ààrẹ fún àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Spain ló ti fi ẹnu kò arábìnrin kan tó jẹ́ agbábọ́ọ̀lù ló ti fi ẹnu kò lẹ́nu ní tipátipá gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe rí. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí oríṣiríṣi ìròyìn ló jẹyọ lọ́tún ló sì ń pé nǹkan tó ṣe yìí kò lẹ́tọ̀ọ́ láti máa ṣe bẹ́ẹ̀ ní agbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Wọ́n gbé lọ ilé ẹjọ́, kódà ìyá rẹ̀ ó lọ sí ilé ìjọsìn tilẹ̀kùn mọ́ra ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀, kódà ẹ̀mí fẹ́ bọ́ lára ìyá yìí lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí náà ni. Níbi tí ìṣẹ̀lẹ̀ yìí wá dé dúró, ẹ má gbàgbé pé àjọ FIFA wọ́n ti fi òfin ọdún 3 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti fi de arákùnrin yìí nígbà àwọn gbọ́dọ̀ ní lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tàbí eré ìdárayá, ṣùgbọ́n òun sọ wípé láéláé òun kò ní gbà, ló bá kọrí lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni ọ̀rọ̀ náà dé dúró dé lánàá níbi tí wọ́n ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó, àjọ FIFA ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọdún 3 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ti fi òfin de Rubilias láti máa wà sí agbo eré ìdárayá látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó wáyé níbi tí ó ti fi ẹnu kò agbábọ́ọ̀lù obìnrin ní tipátipá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ lọ́jọ́ tí àwọn yìí gbogbo ẹ̀ òun ni wọ́n ti wá sọ di mímọ̀ pé Rubilias yìí kò sí ohun táwọn fẹ́ ṣe lórí ẹ̀, ó gbọ́dọ̀ fi orí kó ìjìyà ẹ̀ṣẹ̀ tí àwọn ti fi ìdí rẹ̀ múlẹ̀. Àjọ FIFA àwọn ló sọ ilé ìdí mímọ̀ lánàá nígbà tí wọ́n dé láti ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ti agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn Azizat Oshoala. Ìròyìn tí ń sọ di mímọ̀ lọ́wọ́ yìí pé Azizat Oshoala ló ti ń gbáradì láti máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kan níbi ìdíje líìgì United States National Women's Soccer League NWSL ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìlú California ní ikọ̀ agbábọ́ọ̀lù yìí fi ìdí kalẹ̀ sí. Orúkọ wọn yóò máa jẹ́ Bay FC ni wọ́n pe orúkọ wọn ní àárín ọ̀sẹ̀ yìí ní gbogbo àdéhùn yẹn máa ṣe bẹ́ẹ̀ ló máa wá sí ìmúṣẹ. Azizat Oshoala ní àdéhùn rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona yóò máa tẹnu bọ epo ní sáà tí a wà yìí. BFC yìí tí àwọn èèyàn ti ń wò pé àwọn ògbórúkọ wọn rí kí ni Azizat Oshoala fẹ́ lọ ṣe nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Ẹ wò ó, ìlú California ní agbègbè San Francisco ni wọ́n fi ìdí kalẹ̀ sí. Wọ́n dẹ̀ ní owó rọ̀gbùrọ̀gbù, owó tí iye rẹ̀ tó €150,000 ni wọ́n yóò máa sọ fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona kí wọ́n tó gbé Azizat Oshoala wọlé
nọ́mánọ́mà sínú ikọ̀ agbábọ́ọ̀lù wọn gbogbo eléyìí ẹ jẹ́ ká wo ibi tí ó máa yọrí sí lórí ọ̀rọ̀ Azeezat Oshoala ẹ má gbàgbé Azeezat Oshoala ó ti gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool rí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápapẹ̀ yẹn ẹ jẹ́ ká wá lọ síbi ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò máa wáyé lónìí níbi tí àwọn èèyàn ti fojú sọ́nà wípé Lionel Messi àti Cristiano Ronaldo àwọn ògo àgbáyé nígbà ayé wọn sì ń dábí ọdún rọ̀ bí òwe lásìkò yìí o ikú ò ti pa wọ́n ṣùgbọ́n kò dà wípé àsìkò wọn ti fẹ́ máa ṣe kíni ó ti fẹ́ máa sún kúrò díẹ̀díẹ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn èèyàn wá fojú sọ́nà pé a fẹ́ rí wọn ní gbẹ̀yìn láti rí pé wọ́n kojú ara wọn ju ti àti ẹ̀yìn wá lọ lẹ́nìí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù ti Lionel Messi ìyẹn Inter Miami àti ikọ̀ agbábọ́ọ̀lù ti Cristiano Ronaldo Al Nassr yóò máa wáyé lẹ́nìí ṣùgbọ́n ìròyìn ìbànújẹ́ kan tó wà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni pé Cristiano Ronaldo kò ní lè kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn látàrí pé ó ní ìfarapa kan eléyìí ló fi wá sọ di mímọ̀ pé Messi nìkan ni àwọn èèyàn yóò máa láǹfààní láti máa wò níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ di mímọ̀ wọn ni Messi yìí òun ló ti ń dábí ọdún rọ̀ bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù tó wà lọ́wọ́ yìí ìyẹn Inter Miami bákan náà ni Cristiano Ronaldo òun náà ń ṣe tiẹ̀ bó ṣe ń dábí ọdún rọ̀ bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn Al Nassr látàrí bó ṣe mú ọ sí ipò kejì lórí tábìlì ìdíje Saudi Pro League eléyìí ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ ṣe máa lálẹ́ òní ṣùgbọ́n ẹ má retí Cristiano Ronaldo níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami àti ikọ̀ agbábọ́ọ̀lù Al Nassr ní alẹ́ òní ẹ jẹ́ ká lọ síbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá pẹpẹyẹpọ mọ nǹkan ṣẹlẹ̀ nǹkan gbèrú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea láti ẹ̀yìn o lánàá òde yìí ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea pẹ̀lú àmì ayò 4-1 lọ́pẹ́lọpẹ́ Christopher Nkunku òun ló dá góòlù kan padà wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn Diego Jota Cannavaro Dominic àti Luis Diaz ni wọ́n fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lánàá ẹni tí wọ́n ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn Mauricio Pochettino ó ti wá sọ di mímọ̀ wípé ohun tí ojú ọmọ aláìgbọràn máa ń rí òun ní ojú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọ́n rí lánàá ṣùgbọ́n òun sọ fún wọn kí wọ́n ṣe jẹ́jẹ́ kí wọ́n ṣe àwọn nǹkan kan ṣùgbọ́n wọ́n ṣe àgbọràn sóhun ó wá sọ di mímọ̀ pé bàbá pàdánù jù bẹ́ẹ̀ lọ lánàá ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ òun ní ọ̀rọ̀ tí Mauricio Pochettino òun ló fi léde lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà tó wáyé lánàá ó ní dábàá wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn dáadáa á rí pé ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wọ́n rí ọwọ́ mú jù wá lọ kódà wọ́n gbá wa tinú tẹ̀yìn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn omi pọ̀ ju ọkà lọ fún wa torí náà bàbá pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó tó bẹ́ẹ̀ àti wípé a ti mú gbogbo ohun tó yẹ ká mú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àná yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ lánàá ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àwọn náà jáwé olúborí o lánàá nígbà tí wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 1-0 lọ́fìnà Osasuna ẹ jẹ́ kí n kúrò lápò ọ̀dọ̀ ti Barcelona nígbàtí a wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Erik ten Hag ó ti sọ di mímọ̀ pé ìjìyà ẹ̀ṣẹ̀ tí òun fi jẹ Rashford ìdí tó fi yàtọ̀ sí ti Jadon Sancho òun ni pé Jadon Sancho yìí ó mú tiẹ̀ lọ sí ìta gbangba ṣùgbọ́n ti Rashford inú ilé làwọn ti yanjú ọ̀rọ̀ náà ṣùgbọ́n Jadon Sancho yìí ó mú tiẹ̀ lọ sí ìta gbangba òun ló fi ọ̀rọ̀ náà lójú ló fi jẹ́ pé ó fi orí kó ìjìyà ẹ̀ṣẹ̀ tí ojú rẹ̀ rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United eléyìí òun ni ti Erik ten Hag sọ lánàá láti ṣe àfọ̀mọ́ àwọn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Rashford látàrí pé òun náà lọ́wọ́ yìí òun náà yóò fi orí kó ìjìyà ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká wá sọ di mímọ̀ fún yín pé lẹ́nìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan wọn á máa ṣe bẹ́ẹ̀ wọn á máa wáyé níbi ìdíje lọ́lọ́kọ̀ òjọ̀kan lónírúurú àgbáyé ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín lánàá pé ikọ̀ agbá níbi ìdíje Asian Cup tó ń lọ lọ́wọ́lọ́wọ́ Iran jáwé olúborí nígbà tí wọ́n na Syria pẹ̀lú àmì ayò 5-3 Bahrain àti Japan wọ́n kojú ara wọn Japan náà pẹ̀lú àmì ayò 3-1 ní orílẹ̀-èdè England nínú ìdíje EPL Tottenham Hotspur wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Brentford Manchester City wọ́n jáwé olúborí
nígbà tí wọ́n ná Burnley pẹ̀lú àmì ayò 3-1. Liverpool wọ́n jáwé olúborí, wọ́n ná Chelsea pẹ̀lú àmì ayò 4-1. Barcelona nínú ìdíje Spanish La Liga àwọn náà jáwé olúborí pẹ̀lú àmì ayò 1-0 lọ́nà Osasuna. Atletico Madrid àwọn náà jáwé olúborí nígbà tí wọ́n ná Rayo Vallecano pẹ̀lú àmì ayò 2-1. tó bá wá díẹ̀ ní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ń tẹ̀síwájú ibi tá ti máa rí West Ham United àti Bournemouth wọ́n máa gbéná wojú ara wọn. Wolverhampton Wanderers àti Manchester United àwọn náà máa gbéná wojú ara wọn lálẹ́ yìí. tó bá wá di nínú ìdíje Spanish La Liga, Getafe àti Real Madrid àwọn náà yóò máa gbéná wojú ara wọn níbi ìdíje Spanish La Liga. Oníyan ṣeun ọlọ́kà ṣeun gbogbo yìí tẹ fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ ní àjọṣe wò ní bàjẹ́. jẹ́ ká tó pàdé lọ́la aláṣọba mi aláwùrábí ọdún ni mí o, mi kì í ṣe àìmọ̀ fún olóko torí àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. nígbà pẹ́nátì lọ́dún yìí o ẹ má gbàgbé o wípé ètò Ojúmọ́ Aláyọ̀ ó ń tẹ̀síwájú pẹ̀lú olómi ọgbọ́n, ẹ má yí kúrò. ìṣẹ̀lẹ̀ ńlá ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún ń wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. tó ṣẹlẹ̀ lálẹ́ yọ. ẹ káàbọ̀ láti orí pápá ní mẹ́ta ti fún yín níròyìn nípa ti eré ìdárayá. ẹ̀yin olólùfẹ́ wa ẹ mọ̀ pé bàbá ti wọ abalẹ̀ léyìí níbẹ̀ láti máa fún yín láwọn bí àwọn kan ṣe ń lọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa ẹ mọ̀ pé lójoojúmọ́ ni ìròyìn máa ń jáde lórílẹ̀‐èdè yìí. àdúrà tá ń gbà òun náà ní k'Ẹlẹ́dùmarè kó bá wa sọ àwọn ìròyìn eléyìí tí kì í dùn mọ́ni nínú kó bá wa sọ di ìròyìn ayọ̀ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí nítorí ìpànìyàn lọ́tún àti ìpànìyàn lósì yìí k'Ẹlẹ́dùmarè kó lè bá wa dáwọ́ rẹ̀ dúró. ẹ wò ó kàkà kó sàn lára ayé àjẹ́ gbogbo ọmọ báyìí níṣẹ́ ló fi ń bóbìnrin o níṣẹ́ ni ẹ̀yẹ wá ń yí lu ẹ̀yẹ nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní yìí bó ti jẹ́ wípé láìpẹ́ yìí láàrin ọ̀sẹ̀ tá a wà yìí òun náà ni wọ́n sì jẹ́ àwọn kan gbé ní ìpínlẹ̀ Èkìtì. òun náà ni wọ́n tún máa sọ pé àwọn afurasí alọ́kùnrin-kígbe agbébọn agbésùmọ̀mí ajínigbé ni wọ́n máa tún ti jí ẹ̀gbọ́n àtàbúrò kan ní agbègbè kan tí wọ́n pè ní agbègbè Gwita ní Chicago Kogere ní Buhari ní ìlú Abuja lọ́hùn-ún ní ìṣẹ̀lẹ̀ yìí náà ti ṣẹlẹ̀ ọjọ́ mẹ́jọ sẹ́yìn màdé o tí àwọn tí wọ́n ń gbé ní abúlé chikakore yìí tí wọ́n lọ lógúnlógún tí wọ́n lọ lọ́gbọ̀nlọ́gbọ̀n síwájú ọ́fíìsì ẹni tó jẹ́ alákòóso fún olúùlú ilẹ̀ wa nílùú Àbújá ìyẹn Wike. níbẹ̀ ni wọ́n ti ń fi ẹ̀rúnú wọn hàn wípé gbogbo àwọn ọ̀nà márosẹ̀ lè tó gba àwọn àgbègbè wọn kọjá òun náà ló jẹ́ wípé òun náà ni ó ti wà fún àwọn agbésùmọ̀mí ajínigbé níbi tí wọ́n ti ń jínigbé lóòrèkóòrè. gẹ́gẹ́ bí ìròyìn náà fìdí ẹ̀ múlẹ̀ wípé kódà níbi tí àwọn ọlọ́pàá àwọn agbébọ̀gàn tí wọ́n ń gún àgàngàn òun náà ni àwọn agbésùmọ̀mí yìí ni wọ́n máa ń dọ́gbọ́n lùmọ̀kọ́rọ́ tí wọ́n máa ń gbà tí wọ́n sì máa lọ láàrin wọn tí wọ́n máa jẹ́ àwọn èèyàn gbé. kódà wọ́n sọ ń bẹ̀ wípé lọ́sẹ̀ tó kọjá yẹn ní ọjọ́ àìkú Sunday ní nǹkan bíi aago 11 ó kọjá ìṣẹ́jú bíi mélòó kan ní àṣálẹ́ pátápátá òun náà ni wọ́n tún ṣiṣẹ́ láabi kan nínú àwọn òròyìn tí wọ́n fi lélẹ̀ pípé ní ọjọ́ àìkú Sunday yìí ni wọ́n jí bí àwọn èèyàn 6 kan láàrin ọ̀sẹ̀ yìí òun ni wọ́n tún mú àwọn ọmọbìnrin méjì kan ọmọdún 16 kan àti ọmọdún 14 tó jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n tún mú wọn gba inú igbó kan ní agbègbè náà. ní báyìí wọ́n ti ń béèrè 30 mílíọ̀nù náírà
fún owó ìtúsílẹ̀ wọn nísìnyí o. Níbẹ̀ ni wọ́n ti ń pariwo wípé egi gogoro mọ́ọ̀gùnrin lójú bẹ́ẹ̀ ni ipò ti ń padà wá gún wọn lójú o. Nílùú Àbújá gangan báyìí nírú àwọn nǹkan báyìí náà ló mà ti ń ṣẹlẹ̀ o. Látàrí gbogbo àwọn rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìjínigbé, wọn ò jínigbé, ìpànìyàn kò ṣe ìpànìyàn yìí lórí rẹ̀ làwọn kan ti ń wò wípé bóyá kí wọ́n pè àwọn agbésùmọ̀mí ọ̀hún kí wọ́n bá wọn sọ ìjíròrò ọ̀rọ̀ pọ̀. Ẹ̀wá gbọ́ o, àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà ní apá àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ti ń sọ wípé àwọn ti ń ṣiṣẹ́ papọ̀ láti lè gbójú wo àwọn nǹkan tó ń ṣe tó kù débí kùdìẹ̀kudiẹ ní ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti pàápàá jùlọ ní apá ọ̀dọ̀ tiwọn láti lè gbójú wo àti láti lè mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bákan náà ni wọ́n sọ wípé àwọn jọ gbogbo ohun tó ní ṣe pé bóyá àwọn fẹ́ jíròrò tàbí àwọn fẹ́ dúnàádúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí, àwọn ò dúnàádúrà o. Gómìnà Dikko Rada tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Katsina tó sì jẹ́ ààrẹ alága fún ẹgbẹ́ àwọn gómìnà lápá àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí, òun náà ni ó sọ̀rọ̀ ní àná òde òní yìí níbi tí wọ́n ti ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ Zamfara. Àwọn ẹgbẹ́ wọ̀nyí òun náà ni wọ́n pè ní Community Protection Guide CPG ní agbègbè Gùsá. Níbẹ̀ ló ti sọ wípé àwọn ajínigbé o, àwọn alọ́nilọ́wọ́gbà o, àwọn agbésùmọ̀mí, kódà àwọn darandaran tó jẹ́ dáràn ni wọ́n, òun náà ni wọ́n ti ń ṣọṣẹ́ bí ọdún mẹ́wàá sẹ́yìn ní apá àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí pé àwọn sì ti ṣetán láti gbójú àgbọ̀ pẹ̀lú wọn débi wípé àwọn ò gbà wípé o kí àwọn jọ jókòó ìdúnàádúrà lórí wípé bí wọ́n ṣe máa ṣe àti iye tí wọ́n fẹ́, wípé bọ́ bá gbéná kárí kódà àwọn náà ṣetán láti bu omi kárí o káwọn náà lè bu omi pa iná tí wọ́n bá gbé kárí ọ̀hún náà. Gómìnà Dáúdà Lawal ti ìpínlẹ̀ Zamfara ìyẹn náà sọ wípé àwọn ti ń ṣiṣẹ́ lọ́wọ́ sí ọwọ́ láti fọwọ́sowọ́pọ̀ láti lè rí wípé ètò ààbò ó fẹsẹ̀ múlẹ̀ dọ̀yìndọ̀yìn ní àwọn ìpínlẹ̀ tó jẹ́ ìpínlẹ̀ àríwá lórílẹ̀‐èdè yìí. Bá a ṣe ń sọ̀rọ̀ lórí ètò ààbò eléyìí tí a fi ojú rí, bẹ́ẹ̀ náà ni ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ló sọ̀rọ̀ ààbò lórí ètò ààbò lórí àwọn ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára wa. Níbẹ̀ ló ti pe àjọ tó ń gbógun ti ṣíṣowó òlú kúmọkùmọ lórílẹ̀‐èdè yìí ní àjọ EFCC láti la ojú wọn lẹ̀ kedere báyìí láti lè máa mú gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n náwó nínú ìwà ìbàjẹ́ eléyìí tí wọ́n ṣe lórí ẹ̀rọ ayélujára. Nígbà tó ń sọ̀rọ̀ yìí, ẹni tó ń ṣojú ààrẹ fúnra rẹ̀ igbákejì ààrẹ ní Kashim Shettima nílùú Àbújá ní ọjọ́rú Wednesday àná yìí níbi ìpàdé alájíròrò ọlọ́jọ́ kan eléyìí tí wọ́n pè fún gbogbo àwọn ọ̀dọ́ àwọn ẹlẹ́sìn láti lè fọwọ́sowọ́pọ̀ àti jà àti gbógun ti ìwà ìjẹbánu lórílẹ̀‐èdè yìí. Ibẹ̀ náà ni wọ́n ti ń sọ fún àjọ EFCC ní pé kí wọ́n má jáwọ́ o nínú máa kó àwọn tí wọ́n bá náwó nínú ìwà ìbàjẹ́ lórí ẹ̀rọ ayélujára bí àwọn ọmọ yahoo yálà bóyá ọmọdé ni tàbágbàlagbà bóyá ọkùnrin àbóbìnrin kí wọ́n máa rọ́wọ́ tó wọn kí wọ́n sì máa jẹ́ kí ọmọ àfojú kó ata òfin. Ẹ wò ó k'Elédùmarè ó gbà wá o kó má jẹ́ ká há sọ́wọ́ o nítorí ní báyìí àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Èkìtì àmọ́ tó rí wọn máa wá padà sọ báyìí o k'Elédùmarè kó bá wa tú wọn lẹ̀ ni o nígbà tí àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé tí wọ́n ń béèrè 100 million naira tí àwọn ará àdúgbò tí wọ́n sì dá 450,000 naira ibo lọ̀rọ̀ fẹ́ padà já sí. Ó dínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ níyì tó sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ wípé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kan eléyìí tí wọ́n jí gbé ní agbègbè Èkporo Èkìtì yìí òun náà ni wọ́n ti ń gbìyànjú láti gbà wọ́n sílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fi tó wa létí ní ìrọ̀lẹ́ àná ni wọ́n sọ pé àwọn ará àdúgbò ni wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní máa fi 5 naira
kò ì tí 5 naira o múrí márùn-ún kò ì tí múrí márùn-ún lọ́kọ̀ọ̀kan tí wọ́n sì fi kà á tí wọ́n ní ó ti pé 450,000 naira báyìí o kódà wọ́n ní gbogbo àwọn mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sunkún wípé kí ni yóò jẹ́ ìrètí àwọn èèyàn wọn eléyìí tí ń bẹ nínú àkóló àwọn ajínigbé wọ̀nyí eléyìí tí a ò tí mọ ibi tí ó jẹ́ wípé ìrètí ọ̀hún yóò já sí fún àwọn tí wọ́n jí gbé báyìí. ẹ wo ìròyìn yẹn dúró gàdàgbà báyìí o wípé àmọ́ bóyá wọ́n gbà wọ́n lẹ̀ o 100 million naira làwọn tí wọ́n jí wọn gbé tí wọ́n ń béèrè àmọ́ àwọn ará àdúgbò 450,000 naira lọ́sìrè nínú 100 million naira ibo lọ̀rọ̀ máa padà já sí lórí àwọn ọmọ tí wọ́n jí gbé o ní ìpínlẹ̀ Èkìtì. Bákan náà nínú ìwé ìròyìn Vanguard ẹ mọ̀ pé bí wọ́n bá ń kìlọ̀ fún wa wípé kẹ́ ẹ má ṣiṣẹ́ ibi bẹ́ẹ̀ ò bá gbọ́ ẹ mọ̀ pé bí gbùrù bá fa nǹkan kinní kan náà yóò padà fa nǹkan náà ni ẹ wá gbọ́ bàyẹ́ àwọn ọgbọ́n èèyàn òun náà ni wọ́n sọ wípé wọ́n mà ti jóná gbúrúgbúrú di eérú báyìí o níbi tí iná ti ṣẹ́yọ níbi tí àgbá epo kan eléyìí tí ọkọ̀ tí ń kó epo tó ti dédé lànà ẹ̀já jọ̀lọ̀ sínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ níyè níbẹ̀ lẹ́ ti rí kà wípé àwọn tí wọ́n máa ń jí epo wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní agbègbè tí wọ́n pè ní igbó Obiti Ohaji ní ìjọba ìbílẹ̀ Ohaji Egbema ní ìpínlẹ̀ Imo òun náà mà ní ìṣẹ̀lẹ̀ òun náà ti ṣẹlẹ̀ ìròyìn náà fi di ẹ̀ múlẹ̀ wípé ní ọjọ́ ìṣẹ́gun òun náà ni wọ́n fọ́ ọ̀pá epo kan eléyìí tó wà ní agbègbè yìí o níbẹ̀ tí wọ́n sì ti fọ́ ọ̀pá epo yìí níbi tí wọ́n ti ń kó àwọn nǹkan yìí sínú ọkọ̀ tí ń kó epo ọ̀hún òun mà ní iná ṣẹ́yọ o níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí áwọ̀ bẹ̀rẹ̀ níṣẹ̀lẹ̀ láàrin àwọn ikọ̀ méjì kan lẹ́yìn tí áwọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn ikọ̀ méjì yìí òun náà ni iná ṣẹ́yọ bí iná ṣe ṣẹ́yọ òun náà ni iná ló gba gbogbo agbègbè òun náà kan ká má sì fàmí ní ká má fọ ọ̀rọ̀ gùn rárá báyìí ẹ mọ̀ wípé iná mọ̀ rárá ni iná mẹ́ni ń da ní ká tó ṣẹ́jú pẹ́ ó ti jó àwọn ọgbọ̀n èèyàn tó wà ní àyíká ọ̀hún ó ti sọ wọ́n di eérú lẹ́sẹ̀kẹsẹ̀ fún ìdí èyí ẹ̀yin bá ti ń ṣe tẹ́ bá sì ń ṣe irú àwọn iṣẹ́ wọ̀nyí ẹ gbìyànjú àti jáwọ́ nítorí nǹkan míì kọ́ nítorí ẹ̀mí àwa ara wa fúnra ara wa àti àwọn tí wọ́n súnmọ́ agbègbè yẹn. ẹgbẹ́ gbóṣùbà káre fún àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti sọ pé wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ṣeun Ọlátúbọ̀sún ẹni ọdún 19 ní agbègbè Onípàànù ní ìpínlẹ̀ Èkó ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé arákùnrin yìí òun náà ni ó gbìyànjú láti ṣe ìkọlù sí àwọn kan láti ní agbègbè Ìkòyí nígbà tí ó fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àáké pupa black ace òun náà ni wọ́n pe àáké dúdú ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àáké dúdú yìí gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní láti bí oṣù mélòó kan sẹ́yìn òun náà ni wọ́n ti ń dúnkokò mọ́ ibùdókọ̀ kan láti dá gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ láti dàrú o níbẹ̀ ni ó ti ń gbìyànjú láti ṣekú pa alága ibùdókọ̀ yìí Fádèyí Márúwá eléyìí tí ó jẹ́ alága ibùdókọ̀ yìí ní gbogbo àwọn ìgbìyànjú rẹ̀ òun náà ni wọ́n máa ní ọwọ́ tó ẹni tó jẹ́ abẹnugan fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ọ̀hún yún SP Benjamin Hundeyin òun náà ló sọ pé Ọlátúnbọ̀sún òun náà ni wọ́n rọ́wọ́ tó níbi ìṣẹ̀lẹ̀ òun náà níbi tí ó ti mú ìbọn ìléwọ́ kan dání eléyìí tó sì ní ọta àbọn méjì nínú rẹ̀ ni wọ́n rí gbà ní ọwọ́ rẹ̀ nígbà tí ó fi sínú àpò ẹ̀yìn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìwádìí ó ti ń lọ lórí rẹ̀ àti wípé wọ́n sọ wípé arákùnrin tí wọ́n mú yìí afurasí yìí wípé ó dáràn kan ní ọdún tó kọjá ìyẹn ní oṣù kejìlá ọjọ́ 19 ọdún 2023 lọ́hùn-ún. ẹgbẹ́ tún mú eléyìí nítorí àkókò wa eléyìí tó ń sáré lẹ́yìn yìí bákan náà àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Taraba náà àwọn náà ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ní àná òde òní yìí níbẹ̀ ni wọ́n ti rọ́wọ́ tó àwọn 9 nínú àwọn ajínigbé wọ́n rọ́wọ́ tó àwọn ajínigbé oní ìpínlẹ̀ Taraba
tí wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìjà ogun olóró tí wọ́n gbà lọ́wọ́ wọn pẹ̀lú òbítíbitì owó mílíọ̀nù náírà 8 ni wọ́n rí gbà ní ọwọ́ wọn o. Kódà wọ́n sọ wípé nínú mílíọ̀nù 8 náírà tí wọ́n rí gbà lọ́wọ́ wọn yìí òun náà ni wọ́n fi owó àbẹ̀tẹ́lẹ̀ ni wọ́n fi ń lọ àwọn ọlọ́pàá tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà ní pé kí wọ́n dákun kí wọ́n gbà á kí wọ́n sì lè fi wọ́n lẹ̀ ní ọjọ́ 29 oṣù tí a lò kọjá yìí. Lára àwọn tí wọ́n rọ́wọ́ tó náà tí orúkọ rẹ̀ jẹ́ Linọ́ọ̀sì òun náà ni wọ́n tún mú wípé àwọn mú ní agbègbè Jànígò wípé òun náà jẹ́ ọ̀kan lára àwọn ajínigbé ọ̀hún táwọn èèyàn ti wá mú iṣẹ́ òun náà ní òkúkúdùn níbi tí ó ti jí olóyè kan gbé àti olùṣọ́ àgùntàn kan gbé níbi tí wọ́n ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá òde òní ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Taraba òun náà yún kọmíṣánná Joseph Ribo òun ló sọ pé gbogbo àwọn ọ̀wà ìbàjẹ́ yìí òun náà ni àwọn ti ṣetán láti máa gbójú ágàn pẹ̀lú wọn láti sì máa rí wípé àwọn ti ọwọ́ ìbàjẹ́ òun náà bọ̀lẹ̀ wípé gbogbo àwọn ìjọba ìbílẹ̀ bíi ìjọba ìbílẹ̀ lóríṣiríṣi làwọn ti ṣiṣẹ́ ọ̀hún bíi ìjọba ìbílẹ̀ Gwampa ní abúlé Ìyóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn ti rí wípé àwọn ṣiṣẹ́ ọ̀hún tí wọ́n sì ṣe ìdásílẹ̀ olóyè àti àwọn olùṣọ́ àgùntàn eléyìí tí wọ́n mú ní agbègbè ọ̀hún náà tí wọ́n sì dóòlà ẹ̀mí wọn lọ́wọ́ wọn. ẹ jẹ́ ń fi eléyìí káàdì ẹ̀ kí bá máa dẹ́yìn aráalé lágara. Àwọn ọmọ ogun orí omi lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn náà máa ṣe gudugudu méje. Wọ́n dí ibùdó òfọpo eléyìí tí ò bá òfin mu táwọn èèyàn ti ń ṣe epo ni wọ́n bá babẹ̀ jẹ́ o. Mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa lẹ́yìn ọjọ́ ìṣẹ́gun àárín ọ̀sẹ̀ tá a wà yìí òun náà ni wọ́n ti ń kòfìrí rẹ̀ wọ́n ní wọ́n ti ń kòfìrí rẹ̀ láti ọjọ́ àìkú Sunday ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí ọ̀hún náà ìyẹn iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún tó ti ń fi mú fílẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun báyìí òun náà ni wọ́n kó sí ọwọ́ wọn ọ̀gágun tó léwájú wọn òun náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Captain Tàlá Rógò yìí òun náà ni wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ba àwọn agbègbè ìjẹ́ ní ọjọ́rú Wednesday ìyẹn ti ṣe àná yìí kódà wọ́n sọ pé òbítíbitì epo rọ̀bì ni wọ́n rí níbẹ̀ tí wọ́n sì rí pé wọ́n ti ń jí àwọn epo wọ̀nyí kó tí wọ́n sì ń bẹ̀rẹ̀ sí ní mọ́ fọ́ ní ọ̀nà tí ò bá òfin mu ni wọ́n rọwọ́ tó wọn níbẹ̀ tí àṣírí wọn tó sì ti fi tú tí wọ́n sì bèèrè ba gbogbo àwọn ibùdó òfọpo mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí ò bá òfin mu tí wọ́n ń ṣe ìdálẹ̀ yìí tí wọ́n bà á jẹ́ àwọn ọ̀rẹ́ tí a máa náǹfààní láti mú wá òun náà lélẹ́yẹ bá tẹ̀ lọ́sókè tá a bá padà dé lára àwọn ìbéèrè tá a máa bèèrè lọ́wọ́ àlejò wa náà ni àwọn ibùdó òfọpo tó jẹ́ tí ò bá òfin mu yìí tí wọ́n ní wọ́n ṣe síbẹ̀síbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ò lè dá ṣe ibùdó òfọpo tiẹ̀ fúnra rẹ̀ a sì rí àwọn ọ̀kan tí wọ́n sọ pé wọ́n ṣe ní ọ̀nà tí ò tọ́ kí ni ìjọba lè ṣe láti lè fi gbé àwọn ilé lárugẹ bóyá kí wọ́n lè ṣe lọ́nà tó tọ́ yàtọ̀ sí ti Dangote yìí tó jẹ́ pé òun nìkan ṣo náà ni ilé tó lè fi rinlẹ̀ dáadáa ẹ já lọ sókè lọ́hùn tá a bá padà dé a máa yànnàná ọ̀rọ̀ yìí à ń bọ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa gbò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún àlejò wa ti wà nínú ilé agbódo pẹ̀lú mi ẹ káàárọ̀ sà ẹ bá mi kí àwọn aráalé. Mo kí gbogbo ojú tó wò mí pé àpòjúmọ́ Olúwa ṣe gbogbo nǹkan fẹ́ nírọ̀rùn orúkọ mi ni Moríre Rẹ̀bídà Làwà
àmì àṣẹ Èdùmàrè ẹni mo rí rẹ̀ bílẹ̀ lọ́wọ́ aláàárọ̀ òní yìí kẹ̀sódé mo ti ní àwọn ìbéèrè àkọ́kọ́ tí mo á béèrè ní ìpínlẹ̀ Bayelsa lọ́hùn tá a sì mọ̀ wípé lára àwọn ìpínlẹ̀ tó jẹ́ gbòógì ní àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń rí epo rọ̀bì kó lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ní wọ́n bá àwọn ibùdó òfọpo mẹ́ta kan jẹ́ ilé tí ò bá òfin mọ̀ ẹ jẹ́ ká ti ibi ìṣáná ká kíyèsí òògùn orílẹ̀-èdè Nàìjíríà àdání wípé ibùdó òfọpo wà lélẹ̀ àwọn kan sì wà tí wọ́n à ń sọ wípé wọ́n ń fọ epo lọ́nà tí ò tọ́ tó túmọ̀ sí pé àwọn ọ̀nà ìgbàlódé àwọn ọ̀nà ayé àtijọ́ tí wọ́n lè fi fọ epo ó wà yàtọ̀ sí ọ̀nà ìgbàlódé tó lè fi rọ̀ wá lọ́rùn lórílẹ̀-èdè Nàìjíríà láti máa kó epo lọ yàtọ̀ àbí tó máa fi jẹ́ wípé Dangote nìkan ṣo náà ni yóò ní àǹfààní láti lè sọ pé òun ń fọ epo lórílẹ̀‐èdè yìí àwọn tí wọ́n fọ́ yìí àwọn tí wọ́n mú ìṣe ìjọba ṣé wọn ò lè mú wọn a sì mọ̀ wípé láwọn orílẹ̀‐èdè kan bàbá mọ̀ wípé èèyàn kan dáràn táwọn pé irú ọ̀ràn tó dà yìí ọgbọ́n tó sì gbé fi dá ọ̀nà yìí ọgbọ́n tó ní agbára tó sì yàtọ̀ ni ní àwọn orílẹ̀-èdè míì wọ́n máa ń lo irú àwọn èèyàn báyẹn láti fi ṣiṣẹ́ fún ìjọba láti lè fi kówó sínú àpò ìjọba kí lè rí sí eléyìí. lákòókò ni pé orílẹ̀-èdè yìí ó ṣe ní láàánú pé lójoojúmọ́ nǹkan aburú ń ṣẹlẹ̀ bí olè ìpànìyàn ìjínigbé ìfọ́ ọ̀pá epo lọ́nà tí ó tọ́. ìbéèrè kan tí mi á kọ́ béèrè lọ́wọ́ atọ́kùn ni pé kó o lóúnjẹ ńlé sìn tí mo mọ̀ pé tá a bá gbin cassava tá a gbin ẹ̀wà tá a gbin ìrẹsì lórí ilẹ̀ títí ẹ̀ láàrin oṣù kan a máa harvest ju nǹkan tá a gbìn lọ. tá a bá wá harvest tán owó ilẹ̀ tí a yá láti fi gbin nǹkan a kọ̀ àsan fún ẹ̀. ìgbà tá a tún máa kó gbogbo nǹkan tá a harvest yìí níṣẹ́ la tún ba àwọn àlùmọ́ọ́nì orí ilẹ̀ yẹn jẹ́ fún ẹ. ìbẹ̀rẹ̀ láti rí owó tá a fi ń ṣe ọrọ̀ nígboro. kò sígbà tí àwọn ọmọ àdúgbò yẹn tí wọ́n ní gbébọn tí wọ́n ní díngu wípé àwọn náà fẹ́ máa ṣe irú kíní ẹ̀ lọ́nà tí ò tọ́. kí ni ìjọba ń ṣe fáwọn ará south tí àwọn epo ti ń jáde? Bayelsa, Rivers State, even Delta, some part of Delta. Bẹ́ẹ̀ ni wípé àwọn owó tí wọ́n máa ń là fún àwọn ìpínlẹ̀ wọ́n máa ń fi kún tọ̀dọ̀ tiwọn. tán bá ń fi kún ṣé lóòótọ́ ló ń dẹ̀vẹ́lòpù àwọn agbègbè yẹn. ẹ wá dọ́wọ́ ìyẹn dẹ̀ dọ́wọ́ àwọn gómìnà. ẹ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé lóòótọ́ ọwọ́ àwọn gómìnà táwọn tó wà ní kọmitì nípa downstream àti upstream bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ọmọ tí ebi ń pa wọ́n á parí skul kò ní síṣẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé ibi tí Nàìjíríà ti ń dàgbà lélẹ́yìí ẹ̀ka náà bẹ̀rẹ̀ sí ní fọ́ kíní epo yìí ìjọba ò ṣe nǹkan tó yẹ kán ṣe ni. ǹjọ́ possible tí ọlọ́pàá bá ní ìbọn tó yẹ kán ní ṣó possible kí olè kó yìnbọn fọlọ́pàá kí ìbọn tí ó le ju tọlọ́pàá lọ? gẹ́gẹ́ bí sọ pé ká máa kíyèsí ìṣàánú àbí kí nǹkan tó sọ. so tí ìjọba bá ṣe nǹkan tó tọ́ ó fi Nàìjíríà wé àwọn ìlú kan pé ẹni tó bá ṣe nǹkan pẹ̀lú professionalism àti wisdom ẹ̀ ní tí free level pé ó fi jalè láwọn ìlú kan wọ́n á absorb ẹ̀ sínú system bẹ́ẹ̀ ni but Nigeria ò tí dàgbà dé level láti máa absorb àwọn criminal because tó bá absorb wọn tán kò sí ni wọ́n á tún padà. ojú ọ̀nà táwọn eléyìí tí wọ́n ń gbà epo rọ̀bì ló ń kó nígbà bá kó epo rọ̀bì wọ́n wá yọ àwọn epo lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n á yọ pẹtiró wọ́n á yọ dísù síbẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n ń ṣe nǹkan yìí odindi orílẹ̀-èdè tiwa fúnra rẹ̀ kò lè dá ṣe kí ló dé tí orílẹ̀-èdè ò sì lè kọ́gbọ́n nínú ilé bóyá kí wọ́n kó wọn kọ́ lè máa bá wa fún epo. orin kan wà pé èké ń bèké sọ̀rọ̀ irọ́ ń parọ́ fúnrọ́. àwọn ìjọba mọ nǹkan tó yẹ kán ṣe locally láti refine crude oil wọn ò ṣe ni nítorí àwọn cabals tó wà ń bẹ̀. number 2 kò sí state kankan tí wọ́n ti ń rí epo lórílẹ̀‐èdè yìí tí àwọn tó jẹ́ gómìnà ministers àwọn cabals tí wọn ò ní ọwọ́ nú ẹ̀. àwọn boys tó ń rán lọ pé kọ́ lọ́ máa fọ́ ọ̀pá epo yìí àwọn bàbá àsàlẹ̀ kankan tí wọn ò ní lè dárúkọ wọn torí pé wọ́n bẹ̀rù wọn. ẹ jọ̀ọ́ ṣé orílẹ̀-èdè gidi nìyẹn? àwọn orílẹ̀-èdè kan wà tí wọn ò tó Nàìjíríà bíi Haiti, Dubai tẹ̀sí ju Nàìjíríà lọ́nà kàtẹ́ má tàn ra wa tá a bá ń sùn ní kájí. tẹ́lẹ̀ Ọbásanjọ́ pé ìlú Dubai ní desert ṣùgbọ́n nísìnyí majority of the African leaders non properties sí Dubai. kí làwọn fi ń jẹun?
tourism nìkan ló fi ń jẹun tourism àti technology náà fi ń jẹun ẹjọ́ kí ni Nàìjíríà fi ń jẹun àtúgbọ́ pé Dangote ti fẹ́ máa kó epo USA wọlé wá sí orílẹ̀-èdè yìí lẹ́yìn ìgbà tó kọ́ refinery pẹ̀lú almost 90% of owó Nàìjíríà ó tún fẹ́ máa kó epo wá owó import tẹ́fẹ́ máa fi import ẹ̀ wá sí Nàìjíríà gan as a whole ṣé kò tó refine àwọn epo tó wà lórílẹ̀-èdè yìí ni. wọ́n wòye pé epo ti orílẹ̀-èdè Amẹ́ríkà yẹn ìyẹn máa ń tètè rọrùn láti fọ̀ ní tí wọ́n sọ. ẹ máa gbọ́ àwọn orílẹ̀-èdè tó jẹ́ African countries tó look up to Nigeria wọn ò ṣe máa ṣerú ẹ̀ àwọn countries kọ̀ọ̀kan wà tẹ́ pé tẹ́ bá gbọ́ yín refineries tó wà nílùú yẹn wọn export crude oil wọn rí but they are smaller African countries to Nigeria wọ́n pọ̀ Guinea go and check it but bad leadership ló ń pa African countries bad leadership and bad management and evil mind. tọ́ ẹ jẹ́ ká kúrò ní apá abẹ́rẹ́ ká wọ ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò níbi tí a sì ń jẹ ọ̀rọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Èkìtì kan ilé tí wọ́n jí gbé níbi tí wọ́n ti ń béèrè 100 mílíọ̀nù náírà lọ́wọ́ wọn iye 100 million naira àwọn ará agbègbè wọn àwọn ẹlẹ́yinjú àánú àwọn ti rí 450,000 naira tí ò tẹ̀ sí pé mílíọ̀nù kan àwọn èèyàn tí mọ ìrètí wọn bóyá wọn ó kú níbi rẹ̀ ibẹ̀ náà ni àwọn kan míì ní àná òde òní yìí wọ́n tún jí àwọn míì ẹ̀gbọ́n àtàbúrò nílùú Àbújá ní góńgó mú Wike kódà wọ́n sọ àwọn tí wọ́n ń gbé ládùúgbò yìí wọ́n sọ pé lára àwọn ibi tí wọ́n ń gbà yìí àwọn ọmọ ogun wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n sì máa ń gbàbẹ̀ kọjá báwo ló ṣe ń ṣe fún wọn láti jẹ́ kí gbogbo ẹ̀ kó rọrùn tí wọ́n máa sì mú wọn wọnú àwọn igbó ilé tí ó súnmọ́ agbègbè tó ti ń ṣẹlẹ̀ ètò ààbò bá a ṣe ń pàkan òun náà ni ìkànrú láàrin ọ̀sẹ̀ yìí lásán ní àárọ̀ òníye ààrẹ igbákejì ààrẹ tẹ́lẹ̀ Àtíkù Abubakar ó bẹnu àtẹ́lu àwọn lọ́balọ́ba tí wọ́n ṣe ikú pa yẹn bẹ́ẹ̀ ló dá gbogbo ẹ̀bí ọ̀hún ó tún dá lé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí lánàá ká má sì gbà pé ó ti ń sọ pé kí ààrẹ fúnra rẹ̀ kó lọ kọ̀wé fipò sílẹ̀ lórí ètò ààbò kí ló dé tó jẹ́ pé bá a ṣe ń pàpọ̀ nìkan ló tó jẹ́ ibi tá a ti ṣubú gangan òun náà la tún padà ṣubú ní gbogbo ìgbà. ìtumọ̀ sí ìwà àti igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Àtíkù gbogbo ilé tó ń sọ àwáwí ni bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kò sọ̀rọ̀ Tinubu lẹ́nu Àtíkù irú kan náà ni àwọn méjèèjì talent tó pa Nàìjíríà di ibi tí Nàìjíríà wà dẹ̀mí Àtíkù jẹ́ number 1 òun ni class captain set àwọn tó pa Nàìjíríà nígbà tó wà ní class as vice president and nígbà tó wà ní DG controller general ní custom ó pẹ̀lú àwọn tó pa Nàìjíríà so kó má máa sọ̀rọ̀ nígbà tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ kó lo idea as an elder statesman kó share experience ẹ̀ kó share opinion ẹ̀ on how to move the country forward not dragging it backward. Number 2 ni pé ṣe bó ṣe vice president rí àmọ́ rẹ́kọ̀dù rẹ̀ nígbà ayé Ọbásanjọ́ àti tiẹ̀ náà lóòótọ́ bàbá ṣì wà láyé but nígbà tó ń wà as president àti vice president gbogbo owó tó kó mì gbogbo nǹkan tí constitution set àti budget set fún wọn láti implement nígbà yẹn ṣé wọ́n implement ẹ̀ lóòótọ́ ni ṣebí foundation tó ní ẹnìkan bá gbé kalẹ̀ lẹ́nìkan máa build lé tí ò sí continuity yẹn ní Nàìjíríà. Number 2 ó tún blame pé wọ́n pa àwọn lọ́balọ́ba ẹ jọ̀ọ́ tó máa sọ pé elder statesman orí wọn máa ń pè ní wọ́n dẹ̀ máa ní làákàyè owó tẹ́ ẹ bá kó mì tẹ́ ẹ ṣe ń leave òun ni ti yín nígbà tẹ́ ṣe wà láyé kí ni effort yẹ pẹ̀lú àwọn wealth yẹn ó ní technological factories industries businesses káàkiri spread across the world èwo ló wà beneficial sí Nigerians èwo ló ṣe dáadáa sí Nigerians kò ń ṣe àwọn philanthropists nìkan ni kọ́ máa fún àwọn mẹ̀kúnnù lóúnjẹ lówó ní machine tó fi ń ṣe pápákọ̀ àbí kí náà pé ọ̀kadà tàbí tricycle ní pé help èèyàn no help to fight insurgency even if you are not in power as a president vice president or minister tí o bá tẹ̀sí ní public office kankan as an elder statesman invest owó ẹ̀ àti knowledge ẹ̀ láti secure country tó ti wá ó ní man kan tó yẹ pé is an Indian but Asian country ṣáà ni ó wà ní African country kan bí Dangote ṣe jọba tí ó ń ṣe bó ṣe wù ní Nàìjíríà lórí pé òun manufacture ó dẹ̀ produce
máa yẹn wọ́n ti ń bẹ̀ láti bí 2 decades ago pé kó wá run for president ní ìlú tí òun ṣe ìlú ẹ̀. But what has he done to gain that proportion ni pé wọ́n ti rí àwọn nǹkan tó ti ṣe sílùú yẹn. Ó kọ́ schools, ó kọ́ churches, ó kọ́ mosques, ó kọ́ industries, and cement tí máa yẹn náà dẹ̀ ń tà, sugars, iyọ̀, gbogbo ẹ̀ tó ń tà only at minimal rate ni, and he's feeding over 1.5 million of the citizens in that country. And he's not from that country. Is it not a shame for the likes of past head of state and ex-president of this country? Is it not a shame you take the lot of money, the looting, to squander the country to develop someone else's economy, while your own country languish in poverty, killings, and insecurity? A ti sọ yìí kí ìjọba kan mú tiwọn ń bẹ káwa aráàlú náà ká mú tiwọn ń bẹ. Gbàgbà sọ nípa ti ọ̀rọ̀ epo, kì í ṣe pé bóyá a fi gbé kí wọ́n máa jí epo wà lárugẹ. Ẹ rí wípé àwọn tí wọ́n gbìyànjú àti jí epo wà nínú ìròyìn tá a mú wá ní àárọ̀ òní yẹ bí àwọn ọgbẹ èèyàn ni wọ́n sọ pé wọ́n jóná ti di eérú ni ìròyìn yẹn sọ, burn to ashes wọ́n jóná tí wọ́n fi di eérú ni. Ẹ mọ̀ wípé ìpa ń parẹ́ lóun ń pajá, òun náà ni gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí, kí gbogbo àgbè lápò ọ̀dọ̀ tiwa, tọ́ọ̀tún bá gbé lápò ọ̀dọ̀ tiẹ̀, tó sì bá gbé lápò ọ̀dọ̀ tiẹ̀, òun náà ni òfin ní wẹ̀nì kankan lọ́rùn lápò ọ̀dọ̀ tiwa. Nígbà ń dágbére fún wọn ara rẹ̀ ká fi ṣe. Lágbára Ọlọ́run, oṣù tuntun tí a ṣe bẹ̀rẹ̀ yìí kò ní jẹ́ àṣemọ̀ fún wa. Àwa tá a bẹ̀rẹ̀ 2024 náà la máa parẹ́ ìtàlẹ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀. Nàìjíríà dára lágbára Ọlọ́run. Orúkọ mi ni Moríre Rẹ̀mí Lálọ́wà. Orílẹ̀-èdè ìyásùn àbọ̀ láṣẹ Elédùmarè. Ẹ má jẹ́ àgbàgbé gbogbo àwọn ètò wa ó sùjọ sórí ìkànnì yìí, lórí gbogbo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa eré ìtẹ́tí náfààní láti wò wá lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀yin bá wa share, tó bá jójú òpó Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lẹ́tí ń wò wá, ẹ share, ẹ tún náfààní láti wò wá lójú òpó YouTube wa, ìyẹn Bàbá Gbàgede Ìmọ̀ TV. Ẹ bá wa share náà, ẹ share link ẹsẹ̀ lómi kó lè náfààní láti wò, ẹ tún náfààní láti wò wá lójú amóhùnmáwòrán ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Instagram, ìyẹn Gbàgede Ìmọ̀ _22. Ló ṣe ṣe fún gbogbo aláṣẹ Elédùmarè. Èmi ti yín tòótọ́ Olúṣọlá Olùlọ́mi ọgbọ́n ló sọ wípé oṣù yìí oṣù ayọ̀ ni yóò jẹ́ fún wa. Ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.